Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́rú ọjọ́ kẹrin oṣù kejì ọdún 2026. Àkòrí ní ìwà ìṣẹ́gun. Ìwé orin 3:7. Gbọ́ Ọlọ́run gbọ́. Ẹ̀kọ́ àkọ́sórí. Fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa. Má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Ìwé Òwe orí 3:5. Bíbélì kíkà. Ìwé Rútù orí 1 ẹsẹ̀ 15 dé ẹsẹ̀ 19. Òun sì wí pé, kíyèsí, orogún rẹ padà sọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ àti sọ́dọ̀ òrìṣà rẹ̀. Ìwọ padà tẹ̀lé orogún rẹ. Rútù sì wí pé, má ṣe rọ̀ mí láti fi ọ́ sílẹ̀ tàbí láti padà kúrò lẹ́yìn rẹ, nítorí ibi tí ìwọ bá lọ ni èmi ó lọ, ibi tí ìwọ bá sì wọ̀ ni èmi ó wọ̀. Àwọn ènìyàn rẹ ni yóò máa ṣe ènìyàn mi, Ọlọ́run rẹ ni yóò sì máa ṣe Ọlọ́run mi. Ibi tí ìwọ bá kú lèmi ó kú sí, níbẹ̀ la ó sì sin mí. Kí Olúwa kí ó ṣe bẹ́ẹ̀ sí mi àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú, bí ohun kan bí kò ṣe ikú bá ya ìwọ àti èmi. Nítorí òun rí pé ó ti pinnu rẹ̀ tán láti bá òun lọ. Nígbà náà ni ó dẹ́kun ọ̀rọ̀ ìbá sọ. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì lọ títí wọ́n fi dé Bẹ́tílẹ́hẹ́mù. Ó sì ṣe tí wọ́n dé Bẹ́tílẹ́hẹ́mù, gbogbo ìlú sì dìde nítorí wọn. Wọ́n sì wí pé, Naomi ni èyí. Ẹ̀kọ́. Elimeleki, ẹni tí orúkọ rẹ̀ túmọ̀ sí Ọlọ́run mi ni ọba, àti aya rẹ̀ Naomi tí orúkọ rẹ̀ túmọ̀ sí adùn, ń gbé ní Bẹ́tílẹ́hẹ́mù ilẹ̀ àkàrà ní ilẹ̀ ọlọ́ràá Júdà, èyí tí ìtumọ̀ rẹ̀ jẹ́ ìyìn. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ ayé wọn ní ibi ìpèsè àti ìlérí, ìyàn mú kí wọ́n kó lọ sí ilẹ̀ Moabu. Ní Moabu, ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ṣẹlẹ̀. Elimeleki kú. Lẹ́yìn náà àwọn ọmọkùnrin méjèèjì Naomi náà kú pẹ̀lú, tí Naomi àti àwọn ìyàwó ọmọ rẹ̀ fi di opó. Nígbà tí Naomi pinnu láti padà sí Ísírẹ́lì, Ọ́pà àti Rútù bẹ̀rẹ̀ ìrìn àjò náà pọ̀ mọ́, ṣùgbọ́n wọ́n yan ohun tí ó yàtọ̀. Ọ́pà padà sẹ́yìn, ṣùgbọ́n Rútù yàn láti tẹ̀síwájú nínú ìgbàgbọ́. Ìpinnu Rútù dá lórí ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run Ísírẹ́lì àti ohun tí ó ti kọ́ lọ́dọ̀ Naomi. Ó kéde pé, ibikíbi tí ìwọ bá lọ èmi yóò lọ, àwọn ènìyàn rẹ ni yóò jẹ́ ènìyàn mi, Ọlọ́run rẹ ni yóò jẹ́ Ọlọ́run mi. Ìwé Rútù orí 1 ẹsẹ̀ 16. Ìwà ìṣẹ́gun wò kọjá ìkorò ìsinsìnyí, ó sì ń dì mọ́ ọjọ́ ọ̀la Ọlọ́run. Bí Rútù ò tilẹ̀ rí ọjọ́ ọ̀la, Ọlọ́run bọlá fún ìgbàgbọ́ rẹ̀, ó sì jẹ́ kó jẹ́ ọ̀kan pàtàkì nínú ètò ìràpadà rẹ̀. Ìwà ìṣẹ́gun máa ń gbilẹ̀ nínú ìgbàgbọ́, òtítọ́ àti ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Nígbà tí ayé bá di ìkorò, yàn láti tẹ̀síwájú pẹ̀lú Ọlọ́run, ó sì ń ṣiṣẹ́ sí i níwájú rẹ̀. Ẹ̀kọ́ àmúrelé. Láti lè rí ohun tó dára jùlọ lọ́wọ́ Ọlọ́run, ó yẹ kí o ní ẹ̀mí tí kìí gbà rárá. Gẹ́gẹ́ bí ìdáhùn, ó yẹ kí o máa tẹ̀síwájú nínú Ọlọ́run láìsí ìbẹ̀rù tàbí ìwárìrì. Ọlọ́run yóò sì fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí alágbára. Àdúrà. Olúwa, ṣí ojú mi kí n lè rí ọ níwájú gbogbo ohun tí mò ń ṣe, ní orúkọ Jésù. Olúwa, ṣí ojú ẹ̀mí mi àti òye mi kí n lè rí ìṣúra rere tí o ti pèsè fún ìgbésí ayé mi. Àmín. Bíbélì yíká ọdún. Ìwé Ẹ́kísódù orí 16 dé orí 18. Títí di ọ̀la, ó dàbọ̀.